ọdọọdún là ń ròbí ọdọọdún là ń ràwùsá o wá ṣọ̀pọ̀ ọdún nínú àlàáfíà ara. Àjíbọ́lá ọmọ Babalọ́lá àbá ọdún pẹ́ ojú rẹ̀ tún ọdún ọdọọdún là ń ròbí ọdọọdún là ń ràwùsá o wá ṣọ̀pọ̀ ọdún nínú àlàáfíà ara. Ó ti ní rí kò ní mọ́ kò ní jẹ́ ìpínrẹ́ o òkè òkè lẹ́mú wúrú sí i ó ní rẹ̀lẹ̀ láì ó ní kówó àìsàn ó ní kówó ẹjọ́ o wà fi rọrùn lọ ayé pẹ́ títí Sunday wà fọwọ́ pawú. Àjíbọ́lá ọmọ Babalọ́lá àbá ọdún pẹ́ fojú rẹ̀ tún ọdún ọdọọdún là ń ròbí ọdọọdún là ń ràwùsá o wá ṣọ̀pọ̀ ọdún nínú àlàáfíà ara. Alámọ̀kẹ́ bó tún dé o ẹ̀pẹ́ mọ́ wọlé mọ́ rọra a ò nílò láti wẹjú ká tó dá fi wọn láàrin ọjà bẹ́ẹ̀ bá ti gbóhùn mi mi bẹ́ẹ̀ ti mọ̀ pé mi náà ni kàngó kàngẹ̀ yín lágógó ìdùnnú rò ó nílé Babalọ́lá òní ogúnjọ́ oṣù kẹta ọdún ní ṣàyájọ́ ọjọ́ tàbí Sunday sínú ayé mi àṣọdúnmọ́dún ìníṣàwọ̀ àṣọdúnmọ́dún o àṣoṣùmọ́ṣù níṣàwọ̀ àṣoṣùmọ́ṣù torí ọdọọdún ìlà àrọ̀yẹ ọdọọdún ìlà àrò òru aṣọ ọlọ́run Olódùmarè ni Babsy Zoto ó ní fọdún èyí ṣàṣemọ láṣàdá nínú ayé gbogbo àwọn tó mọ̀ ọ́ ní Mọ́kọ́lá nìbàdàn nílé Olúyọ̀lé níbi tó lè ti ń jàre olóhùn wọ́n mọ̀ páláyé èrè ni ọ́ àwọn tó túmọ̀ ọ́ ládó èwì gan o wọ́n mọ̀ pọ̀ nínú rẹ̀ ni wọ́n ṣe nínú ayé mi ó ti yá kí n bá ọ délé o bàbá Adọ́lápọ̀ bàbá Junior ó ti yá nílé àwọn bàbá rẹ̀ n ò kì í yọ bí ológun ẹrú má kì í yọ bí oníwọ̀fà ọgbọ̀n àbọ̀ ọmọ pé èmi mọ̀ lé bàbá tó bí ọlọ́mọ ni ọmọ ọlọ́wọ́ wọn dẹ̀ àìjẹrẹdùn ẹ̀dùn gbórí igi ṣùgbẹ́ ọ̀nà wọ̀ ní mòrè wọn kì í jẹrẹdùn nílé bàbá tó bí ọlọ́mọ bẹ́bí torí ẹ̀dùn ṣe ran àwọn bàbá ẹ̀yìn lóore ní lọ́jọ́ ọjọ́ sí ọmọ afẹ́ràn orí ẹrú o ọmọ afẹ́ràn orí ẹrú ẹrú bá kún àrògùn ẹ̀ sí ọmọ olówó lajú ọgbọ́n ọmọ gbàṣegbàṣe ọmọ gbàṣegbàṣe ìṣògùn rí ọyìn bẹbí ni wọ́n pò kí ilé bàbá tẹ̀yìn ọmọ amúlé tọ́jà àmọyàn kan ọmọ fẹ̀yìn tọ́jà àmọyàn kára àkàrà rẹ ẹ̀kọ́ rẹ èmi ni bàbá yín mú ṣe lọ́wọ́ mi ọmọ òjì lórúkọ dúdú ọbẹ̀ rìnrìn lóògùn òṣùpá sí ilé o òṣùpá sí ilé ẹni kò kú ẹni ọwọ́ rẹ̀ bá tó o ẹ jẹ́ kó lọ tún ṣe ọmọ àgbélémọ̀ ń tara oko ń ṣe ọmọ ọlọ́wọ́ àjò orí ọ̀rọ̀ wọ̀ sí lọ́mọ ọlọ́wọ́ onífà o ọmọ ọlọ́dún ìgògò tí bàbá ńlá tàbí ìyálà ẹni kankan ò gbọ́dọ̀ dé fìlà tàbí kó wé gèlè ọmọ ọlọ́jà mẹ́ta tí wọ́n ń ná lójúmọ́ bí wọ́n bá sì ná àríṣẹ́ wọn náà wá ta wọn sì tún náà rí gidi ọmọ fìrù náà lẹ́ni gbà alẹ́ bí bàbá yín bá fi ìgbó ṣe eré wọn á sì tún fi ìgbẹ́ ṣe ìgboro màjálá nìyí ọmọ ẹranko tí bọ́dẹ̀ ẹ mú un jẹ adé orí ìṣọlá mọ́ gbọ́ bí mo ti ń wí o torí wọ́n lò lónìí mọ́ dàgọ́ ọjọ́gọ́jọ́ olówó orí ìṣọlá ọmọ wọn lábẹ́ òkúta ẹ̀gbá mọ́ lísàbíà agbóngbò àkàlà ọmọ eríyìn ogun ọ̀la ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn ní àrídògo lójú ogun kò sóhun tí wọ́n ń ṣe ní mẹ́kà táyì kì í ṣe lágbàdá ẹ̀yìn wọ́n momi sẹ́mísẹ́mí ní mẹ́kà ẹ̀yìn momi odò ògùn lẹ́gbàá wọ́n gòkè àràfá ní mẹ́kà ẹ̀yìn gbòòlùmọ̀ lágbàdá ẹ̀yìn àwọn gbó kọ́mọ rẹ̀ sábẹ́ ewé o bàbá tẹ̀yìn gan wọ́n kọ́mọ sí wọn sábẹ́ olúmọ ẹ̀gbá méjì wọn kì í jára wọn níyàn bí kò bá pẹ́ báyìí sí ìkejì a sì mọ̀ pé bá a wà àbọ̀ mọ̀ pé ẹ̀gbá lọ́làjú ti ṣẹ̀ wá.
gbogbo ọmọ Ẹ̀gbá pátápátá mẹ́bí ni wọ́n máa yé jẹ́ nínú ayé mi. Àjíbọ́lá mò ń gbọ́ ohun tí mò ń wí o. Ọmọ Babalọ́lá mò ń fi gègé lọ́rọ̀ ẹnu mi. Oríire rẹ̀ ní ti rere. Ìrere olórí àgbẹ̀rùlé o. Babsi Zoto. Oríire rẹ̀ ní ti rẹ̀ nínú ayé mi. Àbá ọmọ pé Èdùà ló ní ìrí ẹwà fákùnkọ rẹ̀ tẹ́ ló gbé. Bàbá Adọ́lápọ̀, bàbá Junior, kò sí bọ́ọ̀ ti pẹ́ láyé tó. Ọ̀ọ́ni Fáìsàn ló gbà lórúkọ lọ́rùn ọba. Ẹ̀gbọ́n Adédayọ̀ Babalọ́lá. Òkòrè Òkòdélé lórúkọ lọ́rùn ọba. Ní UK ìlọ ti ń jáyé o tó ti ń jáyé ọlọ́ba. Ọ̀wà nírajògbé sájò láṣọ lọ́rùn ọba. Níwòye àmọ́dún kọ́lọ́run ọba ó ti ṣàlékún fún ọ nínú ohun rere gbogbo láṣẹ àdáni ìlú ayé.